bínú sẹ́. Ẹ gbà owó yín ni. Èlò ló wà ńbẹ̀? 40 million naira ló wà ńbẹ̀. 40 million? Ṣáàdì ìwé mi rẹ nu. 80 million mo ní wọ́n gbà. Ṣáàdì ìwé wọn nu. 80 million báwo mo ti náwó. Ọ̀nà mo ti náwó Fátóyè mo ti náwó. Ọ̀dàlẹ̀ ni ọ̀dàlẹ̀. Ṣé bí 10 million gan náà ló yẹ kó jẹ́ percentage yìí tẹ̀ tí ó bá jẹ́ project mo fẹ́ check mo fẹ́ fi lo gbogbo ẹ̀. Mo dẹ̀ máa ń dí padà mo ló ń lọ suppression mi lálẹ́ yìí. Orí rẹ tó fẹ́ dàrú. Fátóyè. Sórí orí rẹ tó fẹ́ dàrú. Èmi mọ̀ pé ó kàkà kò nídìí. Ìní Fátóyè ìkòkò ẹbí mi lè gbé dání. Èdè ń dì mí. Ṣé torí ẹ̀ lẹ ṣe gbé? Èdè ń dì mí lóòótọ́. Ṣé torí ẹ̀ lẹ ṣe gbé ìkòkò sọ́dọ̀? Nítorí kẹ́lẹ̀ máa fi tẹ́tì mi àbí? Ó kọ́ ni. Ogò ń gbà tèmi ni mo fẹ́ gbé sọ́dọ̀. Ó yẹ kí wò ó yarí délẹ̀ kó ń gbé lọ ni. Ká ní n bá gbé fún ọ náà. Ṣé bí bàbá ti ṣe rádaràda síbi rè? Fátóyè. Wọ́n máa kábàámọ̀. Fátóyè. Ẹ bá ṣe léyò. Ẹ bá ṣe léyò. Ẹ bá ṣe léyò.